yìí wà tó yẹ pé kò ríran kò tún lè sọ̀rọ̀ kò lè rìn nǹkan kan ojú ẹ̀ dẹ̀. bàbá ẹ̀ rèé kí lẹ fẹ́ ṣe fún un ẹ wo bàbá ẹ̀ kíní ni bàbá ẹ̀ ń rù ẹ wo ohun tí bọ̀dá ẹ̀ ń rù gbọ́mọ yẹn ohun tí bàbá ẹ̀ ń rù nìyẹn bàbá ẹ̀ máa ń rù kọ́ńkéré máa ń rù ohun tó oṣù káyídà. ló fi sílẹ̀ ló lọ ọdún kẹjọ lọmọ yìí wà báyé sí àtọmọ ọdún kan ni wọ́n ti gbé sílẹ̀ fún mi ló ti lọ nítorí pé ọmọ yẹn kò ríran kò lè sọ̀rọ̀ kò lè rìn Elijah lórúkọ ẹ̀. bẹ́ẹ̀ ni sà Elijah lórúkọ ẹ̀ Elijah ni ọjọ́ Friday lábì. ó ti bẹ̀rẹ̀ sá. èmi náà ní ọgbà yìí náà tì. àmì Jésù. níjọ wàrà wa tì. ẹ wá ọ̀kan náà gbogbo wa kí ló dẹ́rù máa ń bẹ̀ ìyẹ̀wò yìí náà. bàbá Adédoyin mo ń bọ̀ àyọjú sí yín o sálàfíà ni wọ́n pè bàbá òwò ẹ̀wù òwò ẹ̀wù so ibo ni iṣẹ́ dé iṣẹ́ ń lọ láwọn ọmọ yẹn. ṣé ẹ rí bí ẹyin tá à ń ṣe náà yẹn sá wọ́n tó dá wa padà pé ká wá máa ṣe bíbá yìí àwọn bíríkì láyẹn bẹ́ẹ̀ mo fẹ́ ká parí bíbá yìí lénìí kí ọ̀hún yẹn kó lè máa lọ dáadáa tó bá jẹ́ kí wọ́n dá wa padà ọ̀hún yẹn àti débi tó ti ń dáná lọ́hùn. ẹni sọ yín mọ́ ẹ dìde ẹ má máa dọ̀bálẹ̀ ẹ dìde ẹni ṣẹrú mọ́ Ọlọ́run ó gba aṣọ yẹn kó lọ́rùn yín ẹ̀ẹ́dẹ̀ rí àánú gbà ẹ dìde àánú mi máa ń ṣe bọ̀dá yìí mo fẹ́ fún ẹ̀yin èèyàn kan ní orí ọ̀fẹ́ lénìí I want to give us the grace ẹ wò dáadáa ẹ wò development náà ń gbébì náà àwọn kan náà ló láwọn lé àwọn kan ló ní àwọn kan ló kọ zoom lé ọ̀kan yẹn èyí tí ń sáré kàkiri ń gbé ojú ẹ̀ mọ́ gbé ojú tíbọ̀ ìmọ̀ tíbọ̀ yín bó ń lé tí ẹ wà níbí ilé jọ́ǹdà ayọ́mọ yẹn ń bo nílé tí ń wà níbí gbogbo yín ẹ̀ sáà ti wá kọ́lé tán báyìí àfikọ́ lọ́run ṣàánú èmi ayọ́mọ yẹn wá gbogbo yín ẹ̀ ń kọ́lé lọ́wọ́ ẹbí mi náà gbàdúrà Sunday mo ti gbọ́ tiẹ̀ náà wọ́n ní wọn náà ti ń fa nǹkan bẹ̀ wọ́n ló ti ń gbé nǹkan dìde ń bẹ̀ wọ́n. bàbá Adédoyin àwọn alágbára ló lélẹ̀ ibà àwọn alágbára ló ní òrí lọ́ọ̀kan wọ́n wà bẹ́ẹ̀ jù ló dàgbé ní nẹ́tíwọ́ọ̀kì àwọn alágbára ló ní àwọn alágbára bá mi gbọ́ngàn wọ́n ti lé àwọn alágbára ló ní. Matthew ti ẹ̀dà òrèlè sí yọjú àwọn alágbára wá mo ìbúwọ́n ni wá ń bí yín ká wá báyìí níbo tí yín wà mọ́ parọ́ o nǹkan lọ́wọ́ ó ṣe wá jẹ́wọ́ eré àbúlò wà síbi náà ni ẹlọ́run sì kí ni bẹ́ẹ̀ má tàn mí ní tara mi so mo fẹ́ fẹ́ yìí méjì kan ní orí ọ̀fẹ́ lẹ́yìn yìí ní ibi báyìí plot méjì then ibi báyìí náà plot méjì fẹ́fẹ́ yìí méjì lórí ẹ̀yin mẹ́rin jàre fẹ́fún lórí ọ̀fẹ́ kó jẹ́ ti yín ẹ̀rà lówó tí ò wọ́n ẹ̀yin náà fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ camp fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ orí òkè wa tó mú ìtura dání ẹ̀wà ilé kankan mú lọ́kàn yìí. sáà lè gbé lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ni. nínú olùkọ́ kan zoom ẹ̀ lọ́kàn láti tọkàn yẹn ni mò ń wò tọkàn yẹn wow development ló ń bí gan o development ló ń bí gan o development ló ń bí gan o wow bẹ́ẹ̀ náà development ló ń bí gan o àwọn èèyàn ti ń kọ́ ilé àwọn èèyàn wa ní diaspora wọ́n ti ń kọ́ ilé gan sí bíbáyìí ilé tó ti wà ń bí sìn ṣé o ti máa tó 100 ṣá àti 4 sexes second sexes third sexes ó ti 100 lọ àwọn èèyàn ti kọ́ ilé gan o then wow má yìí ti rẹ́lí ẹ̀ nígbà gbé lọ́kàn bàbá ẹ̀ ń dáná bí àkílẹ̀ ń sè ẹ̀ẹ́dẹ̀bà bàbá aláwọ̀ ẹ̀ẹ́dẹ̀bà tá a bá lọ sẹ́yìn àwọn ti kọ́lé gan
ó bá jẹ́ kẹ́ mọ̀ pé development ti wà ní káàmpù wa ẹ̀yin méjì mẹ́rin mo fẹ́ fún yín lórí ọ̀fẹ́ kú plot mẹ́rin ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan àbí kẹ́nìkan mú méjì tó wà níbí kẹ́nìkan mú méjì tó wà níbí ẹ ra kó tó dúró lẹ́ra ẹ̀yin náà fẹ́ kọ́ nǹkan sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn project wa wọ́n ti yọrí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjìjà ìdùnnú náà gbọ́n so mo fẹ́ forí ọ̀fẹ́ lẹ́fẹ̀yìn mẹ́rin ẹ tètè rà ẹ pè sórí 070-54-900-751 WhatsApp ni o WhatsApp kẹ́ẹ̀dẹ̀ kẹ́ra ẹ máa enjoy ẹ mọ̀ pé ẹ wà ní ọgbà ìtura ẹ mọ̀ pé àlọ́gbà ìtura ọ̀tọ̀ ní káàmpù wa o so àwọn ẹgbẹ̀ẹ̀gbẹ́ rè o ẹgbẹ́ àwọn ilé tọ́lọ́ ń kọ́ fáwọn èèyàn ẹ̀rọ àwọn ilé lọ ilé tó lọ tètè lọ gbogbo ẹ̀yìn yẹn gbogbo àwọn obìnrin nílé àṣẹgun wà so mo ti bọ́ta síbi o ti ṣe díẹ̀ o abẹ́ẹ̀rí ilé mo ní ìmọ̀ pé lè ti lọ wáyé àbí yín kó lọ sẹ́yìn yẹn mi ìfẹ́ mi ìrìn káàkiri jàre bí náà ti tó bí náà ti tó so títí tó dẹ̀ sáà síbi ẹ lọ fún ìsọ títì iwájú ẹ lọ fún ìsọ títì iwájú ẹ lọ fún ìsọ títì iwájú so ara àwọn èèyàn wa náà páàkì mọ́tò yìí God bless you so ó yá yìí náà ẹ̀rà kan ẹ̀rà méjì àbí kẹrẹ ẹ̀yọ̀kan ẹ̀rà mẹ́ta ọ̀gá ikú iṣẹ́ ọgbọ́gbọ̀ dá yẹn ẹ bá ń ṣàánú ọkùnrin yìí wá ọkẹ ẹ bá da ìpẹ́lẹ̀kẹ́ wá ẹ bá ń ṣàánú ẹ ọmọ yín yẹn gan dànà ń bo lọmọ yín wà ọ̀gá ìdáhùn ń bo lọmọ yín yẹn wà ń bo ló wà ọmọ yín yẹn dà ẹgbẹ́ wa mo fẹ́ kẹ́ ṣàánú ẹ̀yin àtọmọ yẹn ọmọ yẹn kẹ́ ti ẹ̀gbọ́ lọ sí ó ti ju kélẹ̀ ó ti jẹ́ òtúká àrùn lẹ̀ àánú mi ń ṣe bọ̀dá yẹn àánú mi máa ń ṣe wọ́n gan bọ̀dá yẹn ń tẹ̀ ìyàwó dẹ̀ bímọ sọ́wọ́ ó dẹ̀ gbọ́mọ fún un ó dẹ̀ ń ru ọmọ káàkiri. wọ́n ní how much. ẹ bá ti wọ WhatsApp à ń sọ yẹ fún ẹ lọ sí WhatsApp ẹ̀yin tẹ́ fẹ́ ra ilẹ̀ yẹn ẹ rà bá dẹ̀ tún fẹ́ jù bẹ́ẹ̀ lọ́nà so but mẹ́rin ṣì wà ní ìkàwọ́ wa mẹ́rin 4 plots ẹ rà you can use it to call ilé you can use it to call ilé o lè lò láti fi build house you can use it to call ilé o lè kọ́ ilé sílẹ̀ o lè kọ́ nǹkan kan síbẹ̀ o lè fẹ́ǹsì nǹkan rẹ ọ̀rọ̀ máa ṣe so mo dẹ̀ fi ń dá yín lójú pé within short time à ń fojú sọ́nà fún wọn sí ọ̀fun ẹ̀yin tẹ́ ẹ ra ilẹ̀ ní Agbala Gabriel ẹ san ilẹ̀ yín o èmi àti àjọ máa jà o gbogbo ẹ̀yin tẹ́ ti ra ilẹ̀ ẹ san please ó yẹ kẹ́ máa rán yẹn wá àbí kẹ́ máa pẹ́ ó dá ilẹ̀ mi ẹ bá mi san ó lè má jẹ̀bi ẹ̀yin tẹ́ máa ń ra ilẹ̀ káàkiri ẹ máa rán àwọn èèyàn lọ́kàn lọ san ẹ máa rán wọn lọ́kàn lọ san kò sí ni at least bó jẹ́ ẹ̀mẹrin lọ́dún oṣù mẹ́ta ẹ máa san ẹlòmíì ra ilẹ̀ ó kàn fi ilẹ̀ ń bẹ̀ bọ́dá kan wáyé láti Libya ó wá láti Libya ó ti ra ilẹ̀ látọdún méjì èmi àti ẹ̀ ò ríra àríra rí ó dẹ̀ ti wáyé látọdún méjì ó dẹ̀ ṣẹ̀ wáyé lọ́dún yìí inú ẹ̀ wá dùn Sunday kìlọ̀ ibo ló balẹ̀ rẹ̀ ó balẹ̀ níbi tí ó ti ra ibẹ̀ náà ló ti bá inú ẹ̀ dùn gan ó nílẹ̀ tó ń sàrà látọdún méjì ó lóun ti rò pé wọ́n ti fẹ́ lòmíì gan pàápàá àwábò míì fóun mo nílò ọjọ́ ìgbà yẹn a ṣe fídíò òun ló máa ń jẹ́ ká ṣe fídíò ó níbi tá à ń fi òun gẹ́lẹ́ ó níbẹ̀ náà lòun wà inú bọ̀dá yẹn dùn gan so ẹ̀yin tẹ́ máa ń ralẹ̀ káàkiri ó dà landed properties máa ń dà gan ó máa ń sun owó but ẹ máa ráwọn èèyàn lọ máa ṣán àwọn ilẹ̀ yín kì í ṣe bí nìkan káàkiri àgbáyé àwọn èèyàn máa ń ralẹ̀ gan káàkiri ẹ try ẹ máa ní kán lọ ṣán ẹ̀yin lẹ ralẹ̀ owó tẹ́ fi ralẹ̀ kò tó owó tẹ́ fi ṣán tán bá ṣán plọ́ọ̀tì kan tó plọ́ọ̀tì ẹyọ kan tó bá pọ̀ jù náà ṣán ní 25,000 30,000 tó bá nísìnyí ó ṣe pọ̀ gan ni tán bá yín ṣán plọ́ọ̀tì ẹyọ kan kò lè ju 25,000 lọ bóyá wá rí éka kan 100,000 máa ṣán 120 ẹ̀yin tẹ́ ìdọ̀rà lẹ millions so ẹ máa ṣán ó ti máa ń jẹ́ kílẹ̀ náà ò ní ìsinmi ó máa ń jẹ́ kílẹ̀ ò ṣètù máa ń jẹ́ kílẹ̀ ò ṣètù ọ̀bọ̀dá ẹ̀dá wù mí kan kí n ṣe ìdúró fún o wù mí kí n ṣe ẹ̀kọ́ fún sọ́dún gbọ́mọ yẹn bọ̀ ọ̀dà àánú ẹ̀ máa ń ṣe mí tẹ́tù wá ń gbé bọ̀
imagine ìyàwó dẹ̀ bímọ kalẹ̀ ó dẹ̀ gbọ́mọ fún ọkọ wọn ibi ìyàwó wà mí ìtì ọmọ tán níyàwó gan wà ọmọ yẹn ò dẹ̀ tí ì lè rìn up to now wọ́n dẹ̀ ní kó lọ hospital rẹ̀ kan ní kò lè rìn kò ríran kò lè rìn kò lè sọ̀rọ̀ ó ti ń gbé bọ̀ lọ́nà bíbẹ̀ abẹ́nú rè fún ẹni òró tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ wá kí n dẹ́kun rí iná ó wá so mẹ́rin ni plus mẹ́rin ni àyè mẹ́rin rìn sí ẹnì kan mọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ yìí ni o ẹgbẹ́ yìí ló wà o ẹgbẹ́ ilé yìí ló wà nísàlẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ilé náà wọ́n rìn bíbá ilé ẹgbẹ́ yìí so block méjì náà wà bíbá àwọn tó máa mú bí àwọn tó máa mú bí ẹmu inú ẹ wà lẹ́gbẹ̀ẹ́ camp ẹ sì nínú camp ẹ wà lẹ́gbẹ̀ẹ́ ẹ wà nítòsí atẹ́gùn rẹ ní fẹ́ sí wa ń bì atẹ́gùn àlàáfíà tóní àná ní kíni. ní ìgbọ́ yìí. ìyá mi kú mi mẹ̀gbẹ́ tí ìyá mi fi sùn nítorí ọmọ yìí. ọmọ kẹta lọmọ yìí. ìyá mi kú mi mẹ̀gbẹ́ tí ìyá mi fi sùn nítorí ọmọ yìí. mọ́mí ẹ̀dá mọ́mí ìyàwó ńkọ́ ìyàwó yín kọ́. ìyàwó mi ó gbé sílẹ̀ ó lọ nítorí condition tí ọmọ yìí wà torí wípé kò ríran kò lè. má gbé mo fẹ́ ká ẹrẹ́sẹ̀ rẹ̀ sà torí wípé kò lè. má gbé ìdí ẹsẹ̀. mo fẹ́ kẹ́ ẹ ṣé ọkọ̀ ṣòkòtò ni. ṣòkòtò ẹ̀ wà níbi mò ń kọ́jú ni torí wípé. wọn gbọ́dọ̀ rí kíní ẹ̀ bá mi ṣé kò gbé sáré. bẹ́ẹ̀ ṣé ṣòkòtò ẹ̀ ní ṣòkòtò ẹ̀ rè ẹ̀wù náà tún ní o ẹ̀wù náà tún ní o ẹnu mi ṣe bàbá yìí. condition tó wà ní. ẹja ṣe ẹ̀bùn lábẹ́ ṣe ẹ̀bùn lábẹ́ torí pé condition tó wà òun nìyá ẹ̀ wá gbé kalẹ̀ fún mi torí pé condition tó máa ń wà tó yẹ pé kò ríran kò tún lè sọ̀rọ̀ kò lè rìn nǹkan kan ojú ẹ̀ dẹ̀. bàbá ẹ̀ rèé kí lẹ fẹ́ ṣe fún un ẹ wo bàbá ẹ̀ kíní ni bàbá ẹ̀ ń rù ẹ wo ohun tí bọ̀dá ẹ̀ ń rù gbọ́mọ yẹn ohun tí bàbá ẹ̀ ń rù nìyẹn bàbá ẹ̀ máa ń rù kọ́ńkéré máa ń rù ohun tó oṣù káyídà. torí condition tó máa ń wà nígbà tí pé ilẹ̀ ló wà fi sílẹ̀ ló lọ ọdún kẹjọ lọmọ yìí wà báyìí sí àtọmọdún kan ni wọ́n ti gbé sílẹ̀ fún mi ló ti lọ nítorí pé ọmọ yẹn kò ríran kò lè sọ̀rọ̀ kò lè rìn Elijah lórúkọ ẹ̀. bẹ́ẹ̀ ni sà Elijah lórúkọ ẹ̀ Elijah ni ọjọ́ Friday lábì Elijah lórúkọ ẹ̀ yàrá 2017 lábì. 2017 lẹ́bí. bẹ́ẹ̀ ni sà. báyìí yóò ti pa ọmọ níbẹ̀ báyìí. ó ti lọ bí 8 years báyìí ó ti lọ bí ọdún mẹ́jọ báyìí sà ó lọ bí ọdún mẹ́jọ báyìí gbogbo ń lọ ọmọ kẹta bó ṣe wà yìí ọmọ alákọ̀ọ́kọ́ ó padà ọmọ ẹlẹ́ẹ̀kejì ó lè jí gbé apadà rí ní 21 days ọmọ ẹlẹ́ẹ̀kejì ọmọ òun wádà òun dà. obìnrin nìyẹn ọmọ yẹn padà kú again. ẹ dúró ẹni sùúrù ọmọ alákọ̀ọ́bí. ọmọ alákọ̀ọ́bí nígbà tí ọmọ alákọ̀ọ́bí yẹn tí ó kù bí ọjọ́ mẹ́ta tá a máa sọ ọmọ lórúkọ ọmọ yẹn padà. ń gbọ́ ọjọ́ mẹ́ta tẹ́ sọ ọmọ lórúkọ ìyẹn padà. bẹ́ẹ̀ ni sà ọmọ ẹlẹ́ẹ̀kejì ìgbà tá a bí tá a ti sọ ọmọ yẹn lórúkọ tán a sọ ní Bọ̀lìkìs ìgbà tá a sọ ní Bọ̀lìkìs so ìgbà tó di bí ọ̀sẹ̀ kejì olè wá jí gbé obìnrin kan wá gbé láti sáìdì ọ̀nà ibìkọ́sá ó wá gbé ní Ifọ̀ níbi tí mò ń gbé ó wá gbé lọ ó wá sọ pé bóyá mo lọ fọmọ yẹn sògùn owó ni pé bóyá mo lọ ta ọmọ yẹn ni gbogbo àwọn ọlọ́pàá Ifọ̀ gbogbo wọn bá mi rìn lórí ẹ̀ so wọ́n ọ̀sùn ìgbà tó yá èmi náà ọ̀kadà tí mo ní ọ̀kadà bíi méjì ni mo ní mo ta ọ̀kadà yẹn dànù. ṣé wàá padà rí ọmọ yẹn. ìgbà tá a bá padà rí ọmọ yẹn ọkọ Ọbásanjọ́ lọ́tà ni wọ́n ti rí ọmọ yẹn so lábẹ́ ọ̀run wá sí Ifọ̀ nítorí ọ̀rọ̀ ọmọ yẹn so ìgbà tá a padà rí ìgbà tó tó bí oṣù kan sígbà yẹn ọmọ yẹn yìí ó padà kú bẹ́ẹ̀ nítorí wípé kò rọ́yàn mú ní táìmù tí wọ́n gbé ọ̀sẹ̀ kejì tí wọ́n tàbí ni wọ́n wá jí gbé so ẹni tó jí ọmọ yẹn gbé ìfẹ́ yẹ̀kínì ni wọ́n ń pè. ṣé ẹ má dárúkọ anybody ok ẹmẹ́ni yẹn. mi ò mọ̀ rí wọ́n padà mẹ́ni yẹn. wọ́n padà mú lóko Ọbásanjọ́ lọ́tà. bẹ́ẹ̀ni wọ́n padà mú. wọ́n pa ọlọ́kadà kan lórí níbi tí wọ́n ti gbọ́mọ yẹn sílẹ̀ tí wọ́n ń sá lọ. ìgbà tó gbọ́mọ yẹn sílẹ̀ tí wọ́n ń sá lọ ni wọ́n
nígbà ẹ̀yin kí ló dé tó gbọ́ ọmọ sílẹ̀ tó ń sá lọ so ó wá ní kó nìṣó níbi tó ti gbé ọmọ yẹn ó wá kánkọ̀pù lọ́wọ́ wá gbé wálé. lóòótọ́ ó dẹ̀ gbé. lóòótọ́ ó dẹ̀ gbé àwọn gbé wálé kan. bá wá dé ló wá ẹ̀ṣẹ̀ kú. àti ń tọ́jú ẹ̀ lọ́gbà tọ́mọ yẹn ò rọ́yàn mú ọmọ yẹn ti gbẹ gan-an ó ti change colour ó ti dáhùn ráhùn so ọmọ yẹn wá padà kú. inú ayé tá a wà ayé ilé wọ́n dẹ̀ bí ọmọ ẹ̀dẹ̀ lọ jí ọmọ gbé. bẹ́ẹ̀ni lẹ́yìn yẹn la wá bí eléyìí. eléyìí ni wàá kò rìn. kò wá rìn kò wá ríran kò ríran kò sọ̀rọ̀ ọlọ́run ó dáwọ́lé. àmín Jésù. ọlọ́run ó dáwọ́lé ọlọ́run ó dáwọ́lé àdúrà ni àdúrà ni àdúrà ni àdúrà ni àdúrà ni àdúrà ni. ẹ ṣàánú mi o kí Jésù ṣàánú mi o kọ́ lọ ṣàánú mi o kọ́ ọmọ Nàìjíríà kọ́ máa gbọ́ mi kọ́ ṣàánú mi ẹ dákun mi bá tẹ̀yìn ajẹ́ o ẹ dákun ẹ ṣàánú mi ọmọ yẹn rèé o Èlíjà ọlọ́run á dáwọ́lé ẹ o ọlọ́run á dáwọ́lé ẹ o Èlíjà ọlọ́run á dáwọ́lé ẹ o Èlíjà. ṣẹ́rí tó yà mí lẹ́nu ni pé bàbá ẹ̀ wá gbé e lẹ̀ because kò síbi tí wọ́n fẹ́ gbé sí. mo máa ń tì mọ́lé lọ. wọ́n á tì mọ́bì kan láti lọ ṣiṣẹ́ torí láì ṣiṣẹ́ wọn à ní jẹun. gbogbo àwọn ilé tí mò ń rẹ́ǹtì wọ́n máa ń lé mi dànù kúrò wípé mò ń ti ọmọ mọ́lé tí n bá fọ̀kadà ṣiṣẹ́ lọ màá tó padà wá màá wá fún oúnjẹ màá tó padà again màá tó wá tọ́jú ẹ̀ wọ́n ní wọn lè gbà kí n máa ti ọmọ mọ́lé gbogbo ibi tí mò ń gbé ni wọ́n ti ń lé mi dànù gbogbo ibi tí mò ń gbé wọ́n ní mò ń ti ọmọ mọ́lé gbogbo ibi tí mò ń gbé àwọn láńlọ́ọ̀dù ń lé mi owó mi ò títí tán mi ní tí lówó kankan bò mí wọ́n á ti sọ pé àwọn ò gbà kí n máa ti ọmọ mọ́lé o wọn ò gbà kí n máa ti ọmọ mọ́lé o kò dẹ̀ sẹ́ni tó lè tọ́jú ẹ̀ bí títí tèmi torí wípé àwọn ayé le mi ò lè gbé fún anybody anyhow mi ò lè gbé sílẹ̀ fún yẹn anyhow torí pé ayé le kò jẹ́ kí n lè gbé sílẹ̀ anyhow fún anybody torí ẹ̀ ni mo ṣe ń rọ́gẹ̀dẹ̀ èmi nìkan náà ni mo máa ń tì mọ́lé tí mo bá lọ ibiṣẹ́ ni torí ẹ̀ ni mo ṣe ta ọgbà àwọn ọ̀kadà tí mo ní torí ẹ̀ ni mo ṣe ta ọgbà àwọn ọ̀kadà tí mo gbà ní sọdún mẹ́lẹ̀ tí mo ti san owó ọ̀dọ́ tí mo ní. torí ọmọ yìí ṣe é gbé lọ sí hospital rí. gbàtà gbé hospital wọn rí nǹkan kan tó ṣe ojú. wọn kì í sọ̀rọ̀ owó àdúrà ni kì í ṣe nǹkan kan ọmọ àkọ́ wọn bí ó padà ọmọ kejì wọn jí gbé wọn padà rí òun náà tún padà ọmọ kẹta wọn bí òun náà kò ríran kò rìn kò gbọ́. ibi tó ti wá sọ̀rọ̀ ń ṣe wípé bóyá ní òru wà níbi tó ti sọ fún. torí mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mo ẹ̀ṣẹ̀ ń lísì sí wọn dandan báyìí ni. nítorí pé mo gbé lọ sí ìlú bàbá tó tọ́ sí ẹgbẹ́ sọ́wọ́. nítorí ojú yẹn ni mo bá gbé. èmi kàn máa ń rí wọn tó máa ru ìwọ náà ń rú iná. Iyẹ̀pẹ̀. máa ru iyẹ̀pẹ̀ ru kan kéré mi ṣáà máa ń rí mo lè máa ń rọ́mọ lápá wọn. ni wọ́n ń bọ̀ yìí. ṣé ó ní àbí. bẹ́ẹ̀ ni sà. bọ̀dá ìpìlẹ̀ dúró ọlọ́run yọ yín lóko àrùn. àmín Jésù. ẹ má kúnlẹ̀ ọlọ́run yọ yín lóko àrùn. àmín Jésù. ṣẹ́ẹ̀sì máa ń gun ọ̀kadà. mo ṣe lè gun mo ṣe máa ń gun mo ṣe lè fi ṣiṣẹ́ mo ṣe máa ń gun gbogbo àwọn id card ẹ wà ń bẹ riders card. ń bọ̀ lọ́kadà tẹ́ ń gún tẹ́lẹ̀ wa. mo ti ta ní tìtorí ẹ ìgbà tá mò ń bọ̀ ní nípa ni mo ta pé kí ni mi mọ̀ pé bóyá ọgbọ́n nǹkan máa dà báyìí ìgbà tí mò ń bọ̀ níbi báyìí ni mo ta ọ̀kadà yẹn fún bàbá Quadri ní ayédè. ẹ máa gbọ́ mọ́ lọ́wọ́ tẹ́sí ń gbé. ṣé ẹ̀dúró ṣé wọ́n lè rí àwọn ohun kìíní bí àwọn tó ń tọ́jú àwọn ọmọ yìí bóyá kán gbé lọ àwọn tó ti ń tọ́jú àwòrán àwọn ọmọ báyìí. àwọn tí wọ́n ń sọ pé ìdúgbà tí wọ́n ti sọ pé máa ṣe ojú rẹ̀. kì í ṣe ṣíṣe ojú àwọn tí ó láwọn home tó specialize lórí àwọn irú àwọn báyìí àbí ó láwọn ibì kan tó ti ń tọ́jú àwọn báyìí a máa gbàdúrà bẹ́ẹ̀ ó tún ní irúbi tó ti ń tọ́jú wọn tẹ́ pé tádùrà bá ti ń lọ health ní ó máa lọ irúbẹ̀ náà ti ń tọ́jú wọn ibẹ̀ ní kẹ́ ẹ wá bàbá ṣẹ́rí pẹ́ máa ń tì mọ́bì kan yẹn ó dangerous tó náà máa ń tì mọ́bì kan lọ ṣiṣẹ́ tó bá wà nírú ibẹ̀ yẹn tẹ́yìn bá ti ṣe ọ̀kadà yín tẹ́ ẹ̀ ṣe ògbólé wọn tẹ́ ẹ̀ ṣe ọ̀kadà yín ẹ lọ máa wò ó ẹ lọ máa lò ó. grow up kò jẹ́ kí n lè marry kó pé kò tẹ̀ lè bí ọmọ mi pé kí n lè bímọ mi. so bẹ́ẹ̀ ṣe wà ẹni sùn ṣé bẹ́ẹ̀ ṣe wà ẹ bímọ kan. bẹ́ẹ̀ ni onìkan náà ni mo ní báyìí onìkan náà ni mo ní. onìkan lẹ ní báyìí. onìkan náà ni mo ní báyìí onìkan náà ni mo ní. onìkan náà ni mo ní. driver ni mí mo iṣẹ́ ń ṣe Olúwa ní Mángòrò lẹ́kọ̀ọ́
Èkó ni mo ti wá sí báyìí. Ẹ níṣẹ́ kan mọ́. Mi ò níṣẹ́ ọkàn. Ọmọ yìí nìkan náà òun náà ló gba gbogbo àwọn iṣẹ́ tí mo fi ń jẹun tí mo fi ń ṣe. Ó dà èmi àtàwọn yìí máa sọ̀rọ̀. Ẹ lọ máa ṣe yẹn gbọ́mọ yín padà. Èmi àtàwọn yìí máa sọ̀rọ̀. Ẹ lè pè mí lórí kéèsì mi. Àánú ẹ̀ ń ṣe mí. Ọlọ́run. Àánú ẹ̀ ń ṣe mí. Ó bá tiẹ̀ lè gbọ́mọ yẹn lọ síbi tí wọ́n ti ń tọ́jú. Lágbèlè bí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ yẹn. Irú àwọn ọmọ báyìí. Tóun dẹ̀ ní ọ̀kadà. Tóun dẹ̀ fi rán ṣiṣẹ́. Ó bá ra ọ̀kadà yìí máa fún lówó. Àwọn òbí náà máa fún lówó. Wọ́n ra ọ̀kadà. Bàbá ẹ kò di iná kíní ìdájí. So God bless you. Ẹ rí àánú gbà. Àmín Jésù. So àdúgbò àlàáfíà làwà yìí. Àní plot mẹ́rin bí báyìí. Mo á fi hàn yín o. Plot méjì ń bí, plot méjì ń bí. Ó yá, mú tiẹ̀ sáré. Ẹ dẹ̀ lọ́jọ́ ayé. Àmín Jésù. Ẹni ọjọ́ ògùn. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ralẹ̀ síbí àbí tẹ́ ẹ ralẹ̀ káàkiri àgbáyé. Ẹ ralẹ̀ ní anywhere. Ààyè yín lẹ́tì fi ṣe rere. Àmín Jésù. Wọ́n ní sin yín síbẹ̀. Àmín Jésù. Ààyè ó dùn bẹ́ẹ̀ tẹ́ ẹ má dàgbà o. Tẹ́ ẹ bá wá dàgbà téèyàn dògbò bẹ̀t pé lójú ayé yín ẹ ṣe rere lórí ilẹ̀ yín. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ ralẹ̀ sẹ́niwẹ̀ jẹ́ n pray fáyín tẹ́ ralẹ̀ sẹ́niwẹ̀ àti tẹ́ ń bá ilé lọ lọ́wọ́ ẹ̀yin kan ralẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin kan ti ralẹ̀ ẹ̀yin kan ti ń kọ́lé either here or anywhere nínú àgbáyé mo gbàdúrà ìjàmbá ò ní ṣe yín lórí ilẹ̀. Àmín Jésù. Ìjàmbá ò ní ṣe yín lórí ilẹ̀. Àmín Jésù. Ìjàmbá ò ní ṣe yín lórí ilẹ̀. Àmín Jésù. Ẹnìkan ni wọ́n ló lọ wọlẹ̀ ilẹ̀ rẹ̀ tó rà ó dé láti abroad bàbá Adédoyin ó lọ wo ilẹ̀ rẹ̀ mi ní dárúkọ bẹ̀ ó dẹ̀ lọ wọlẹ̀ òun àti àbúrò rẹ̀ bó ṣe kúrò lórí ilẹ̀ yẹn tí wọ́n dénú mọ́tò wọ́n drive délé ó sọ̀kalẹ̀ ó ní kó ń gbẹ́sẹ̀ sílẹ̀ láti inú mọ́tò ńgbà tán délé ó ní kó ń gbẹ́sẹ̀ sílẹ̀ ó kàn rí pé ẹsẹ̀ rẹ̀ wúwo ńlẹ̀ ó ní àbúrò kí ló ṣe mí ẹsẹ̀ mímọ̀ wúwo ńlẹ̀ ó ní àǹtí bóyá stress ibi tẹ́ ẹ lọ ni ó ní stress kọ́ lélẹ̀ o ó ní mi mọ̀ pé mo tẹ́lẹ̀ o ká tó jujú ká tó lajú àti ẹsẹ̀ àti ọwọ́ ó dẹ̀rọ ìtẹ́ni ò fi padà lọ sí ó bá sì mọ́ nìyẹn o wọ́n padà talẹ̀ yẹn láti fi treat ẹ̀ kò ká wọ́n talẹ̀ tí wọ́n lọ wò wọ́n tà kò ká àfìgbà tó kú sórí àìsàn yẹn so ìjàmbá ò ní ṣe yín lórí ilẹ̀ kílẹ̀ tẹ́ bá rà. Àmín Jésù. Ẹni ilẹ̀ tẹ́ bá ti fẹ́ lọ wò bóyá ẹ rà á kẹ́ ẹ tó tẹ̀ ẹ wá máa sọ pé tí Olúwa já Jèhófà nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtòun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀ ó tán. Ọ̀rọ̀ mi rè sí yín ọ̀rọ̀ Olúwa rè sí ẹ̀yin tẹ́ ń ra ilẹ̀ káàkiri àgbáyé from anywhere tó bá ti máa ra lẹ̀ tó bá ti fẹ́ lọ wo ilẹ̀ tí wọ́n bọ̀ rà tó bá ti fẹ́ lọ wo ilẹ̀ tí o fẹ́ lọ tí o rà kó o tó dẹ́sẹ̀ débẹ̀ má jẹ́ ó ru ọ́ lójú láti sọ pé tí Olúwa já Jèhófà ní kíni nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtòun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀ kò jù bá ń lọ o bá lè sọ lẹ́ẹ̀mẹ́ta fáìn bá lè sọ lẹ́ẹ̀méje fáìn ó ti tán iṣẹ́kíṣẹ́ lórí ilẹ̀ yẹn bàjẹ́ ó lè má já wọn tó fẹ́ ta ó lè já wọn olùṣèbí ó lè jọ́ ọmọ onílẹ̀ gan ó lè já wọn indíjì àwọn agbára gbègbè so ẹ máa sọ tó bá ti fẹ́ tẹ orí ilẹ̀ tán bọ́ ọ̀rọ̀ bó fẹ́ tẹ̀ báyìí wọ́n sọ pé tí Olúwa já Jèhófà ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtòun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀ ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. ẹ̀yin tẹ́ fẹ́ pè fún ilẹ̀ tẹ́ fẹ́ rà 07054900751 lẹ́ẹ̀kan sí 07054900751 WhatsApp God bless you bóò ní alàgbà.